Ọya. A sì kí àwọn àlífà náà lára Ọlọ́run. Bàbá dáadáa. Bàbá tí wọ́n fẹ́ràn Ọlọ́run lára gbogbo ọmọ kéékèèké. Gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ wọ́n máa ń láti bọ̀tán ni. Ìyá tó bá rí bẹ́ẹ̀ náà tí fẹ́ràn ọmọ ọlọ́mọ tí máa kara wọ́n máa láti bọ̀tán ni. Ọlọ́run mọ́sà fún yín láti bọ̀tán rẹ̀. Àmín. Bàbá tó ní kọ́ máa rí báyìí lójú yín. Ọlọ́run mọ́ dáa sí bá mi. Àmín. Mọ́tọ́lá bàbá àlífà akí gbogbo ẹ̀yà àgbàgbà tẹ́wà lókè ní àní. Lọ́wọ́ tún mi àti lọ́wọ́ àlàáfíà. Àti gbogbo àwọn onílé kí a sì kí àwọn ọ̀dọ́ Islam wọ́n kún bọ́rọ̀ ní ká máa fi sàmárì sí wá sí rèé. A kí ẹ̀yin ọmọge Islam àtàwọn sọ́rọ̀ adélébọ̀ abilékọ ẹ̀yin ìyá dáadáa ẹ̀fẹ́ràn àdínì tẹ̀fẹ́ràn mọ́sálásí tẹ̀fẹ́ràn ẹ̀sìn. Ó dàbí tó lọ fi fẹ́ẹ̀sì sí ẹlòmíìlá tó tí ó sì lọ́wọ́ kí wọ́n fẹ́ bọ̀rọ̀ náà ju àáfàá tó kéwú lọ. Èyí náà la màmá lọ́rí o, ọmọ bàbá kúrò. Sàbí dáadáa. Bàbá padà sí gbúgbà gbogbo nǹkan ni. Àpadà sí gbúgbà gbogbo nǹkan. Àpadà sí gbúgbà gi. Ń bá lù ú. Ń bá odò. Ń bá ewé. Ń bá èèyàn. Ìlú ẹ̀sìn láyé lónìí ibẹ̀ ní yípadà ní yípadà ní yípadà. Ọlọ́mọ yí Ìlọrin padà sáìdá. Yóò wá dìbò dágbọ́ pé wọ́n pààyàn mẹ́ẹ̀ẹ́dógún. Wọ́n gíyàn mẹ́rin lọ́sẹ̀. Wọ́n pẹ̀ nìkan sí Andọ̀rọ̀ túnbọ̀. Àwọn kan lọ sàjẹsàrá àwọn kú bí ẹgbẹ̀rún kan. Gbogbo orú nǹkan burúkú wà lọ́nà sábà ká kúrò. Ẹnìkan ní ilé ìwé ọ̀rí náà. Ó sọ nìkan ládàá ó ṣubú sílẹ̀ ọ̀gan. Ọjọ́ nǹkan jákujàkú tí ò jí sílẹ̀ náà ń jẹta ọlọ́mọ sábà mú kúrò. Àlùbáríkà ti ń bọ́ lọ́rin látà láti jẹta ọlọ́ndàkùn mọ́ mú kúrò. Wọ́n wá mú kúrò lára àwọn táwọn wúra wà yìí. Ó rí bẹ̀rẹ̀ tó bá sàmí. Akí ọlọ́run lára bàbá bàbá lọ ní ẹkùn séwò. Àti bàbá àmọ́rún Fúlàní. Bàbá àmọ́rún Mọ̀lẹ́. Bàbá àmọ́rún Gàmbàrí. Bàbá Jámẹ́sì. Àwọn tí ọlọ́run fi ṣe kan wá lákí òun. Àwọn akí gọ́fúnà wa Abdul Fattah. A gbọ́dọ̀ kí nítorí Mùsùlùmí tá ìjọ ń ṣe Allahu Akbar ni. Ó sì jẹ́ yẹn dáadáa púpọ̀. Ọlọ́run dákun mọ́gbé wọn ṣubú. Ẹ̀dàkùn sàmì dáadáa. Ẹlẹ́rí gbóyàn ní ọmọ sí pèlé olórí rẹ̀. Nítorí bá mú ẹlẹ́rí ṣubú ẹ̀yẹ tẹ́ wà lẹ́lẹ̀ náà ni ó ṣubú lù ẹ̀yìn ò tún dìde mọ́nà. Gbogbo àwọn tó lọ́mú gbéga nú ilé kọ̀ọ̀kan bí àwọn balógun Fúlàní, Gàmbàrí, Ajíkòbí, balógun Alánàmú, gbogbo àwọn mọ́gàjí kọ̀ọ̀kan àṣàdúrà fún wọn. Gbogbo àwọn Khulafā'u àwọn ẹni Ọlọ́run láàyè kọ̀ọ̀kan àtọ̀rọ̀ fún wọn o. Àwọn àtọ̀rọ̀ fáwọn tó ti lọ lé tó ti ṣiṣẹ́ kọjá àwọn bàbá àwọn àfáà wa Qadiriyya Tijaniyya gbogbo onílé kí gbogbo níwàásí lókè ní nísàlẹ̀ lọ́run láàrin Ìlọrin kárí gbogbo ilẹ̀ Yorùbá kárí gbogbo Nàìjíríà kárí gbogbo ìlú Islam lágbàáyé. Ọlọ́run sábà kí wọ́n wá gẹ̀rún ọlọ́run ọmọ ọlọ́dọ̀ Ọlọ́run kásà zikiri káfọ́rọ́ tí Ọlọ́run ọ̀nà ní mẹ́ta ló gbà bí mẹ́rin dá lọ lé báyìí. A sì sọ fáfá wa tó pò wá Lukmanu pé kọ́wọ́ ọ̀dà tó yí ọ̀dọ̀ ọdún mẹ́rin kọ́dà lọ́wọ́ ìṣẹ́jú kan lábàá lò. Ẹ dákun tó wọ́n lọ́n bí abala ṣe tán ẹ̀yọ̀dá ẹ má bínú àtúnfẹ́ dùn ẹlòmíín náà ní ọgọ́lọ̀ gbogbo àná mọ́. Àmọ́ ṣé tá a bá jọ ṣe àti àsìkò bí ìṣẹ́jú mẹ́wàá tá a jọ lò mo fẹ́ kẹ́ sírọ̀sì dáadáa. Bọ̀rẹ́ yìí lẹ ní ká máa bọ̀ òní dùn máa kẹ́ máa fi wá sàròyé. A pè ọlọ́run ọba àlékè ọlá ní kókó yíyà sọ̀rọ̀ nìkọ̀ọ̀kan wa. Ṣé wọ́n fẹ́ dé máa ń sàròyé lọ́wọ́ ẹgbẹ́ àwọn màláíkà àwárí kankan kan lọ́dọ̀ ọ̀rọ̀ wọn ló ṣe ra rẹ̀. Ìfàròyìn lẹ́ta bá ṣàdúrà ìṣèkàròyìn lẹ́ta bá ṣe wá sí. Orúkọ Ọlọ́run tó ga jùlọ
كسدنا بكم ولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفزدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل فكبره تكبيرا قل ادعوا الله ادعوا الرحمن أيما تدعوا Ọlọ́run ṣàtọ́fà dúpẹ́ fún Ọlọ́run alhamdulillah alhamdulillah àwọn èèyàn dáhùn alhamdulillah Ọlọ́run ní dúpẹ́ fẹ́mi Ọlọ́run dáhùn alhamdulillah Ọlọ́run ní dúpẹ́ fẹ́mi Ọlọ́run alhamdulillah alladhi lam yattakhidh waladan Ọlọ́run òbí náà gbogbo tí ń ṣe fún àyíká ń sàánú wa ni wọ́n pé Ọlọ́run bá dájú pé wọ́n ti dájú ní kọ́lá kò ní sórí fún ọ ẹgbẹ́ rẹ̀ ń jẹmọ́ àfáwà ní ọjà tuntun àjọkú Ọlọ́run ní sẹ́nẹ̀ ẹwà àwọn ìyá wọ̀nyí àlìjẹ́nà ni wọ́n kí wá dín wọn rọrùn àwọn àlìjẹ́nà kẹ́ wọ́n kí ẹ̀ sì ṣe kò ń gbọ́ pẹ̀lú ọgbọ̀n ẹ̀fọn láyè وقل الحمد لله الذي لم يتخذ ولدا àbá iná lè gbà fún tó báyìí sẹ́sùn ọ̀pá nǹkan wọn fi ń ṣe ẹ̀yẹ́ pẹ́ ń dáwọ̀ káàkiri ẹ̀yìn ọ̀wọ́ ìgbọ̀n ẹ̀yẹ́ wà dìjọ́ náà pẹ̀lú ọ̀rọ̀ ààrẹ وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ọba tí ò ní rú tí ò lẹ́gbẹ́ tí ò lẹ́yà tí ò lọ́nà lọ́wọ́ kan ولم يكن له ولي من الذل ọba tí ò sì ní wípé ẹnìkan ni oníjó ṣubú gbogbo àlà ń sáré kí ẹni tí ò sáré kí lọ́sàn-án sáré kí lóru kọ́lá president náà ń sáré kí ẹlọ́jẹ̀ ṣubú ẹlọ́jẹ̀ ẹ̀dàpọ̀ ẹgbẹ́ mi lẹ́nìkan kí wọlé yìí láti jọ yìí títí kì sílẹ̀ ní pé ẹ̀dàpọ̀ ẹgbẹ́ mi bẹ́ẹ̀ lọ́lọ́run ní gbé ni ọ̀làmíyẹ́kún lahu waliyyun mina dhulli ọ̀sẹ́nìkan tí ò gbé ṣubú kò ní ṣubú ọba tí ò ní ṣubú lọ́lọ́run وكبره تكبيرا tọ́wá pé wọn náà fẹ́ ṣubú pé wọn náà fẹ́ dẹni yẹ̀yẹ́ lọ́la tọ́wọ́ fẹ́ da lábùkù ọgbọ́lọ́ tóbi Allahu Akbar ọwọ́ ajẹ́ bẹ́ẹ̀ gbogbo aná láwá dìde fún Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Hadaka jadi
tí wọ́n fẹ́ ṣe ọlọ́run wà lọ́wọ́. Ká ṣe sùúrù fọlọ́run láàrin ìṣẹ́jú kan. Wọ́n ní ká dákẹ́ fọ́lọ́run láàrin ìṣẹ́jú kan. Ìwà fẹ̀mí bọ́lọ́run sọ̀rọ̀. Káfẹ̀mí wa bọ́lọ́run bá Ọlọ́run sọ̀rọ̀. wa pè wọ́n. Ọlọ́run lágbè wọn. Ànábì lákìn. Ọ̀rọ̀ tọrọ tó bá fọ́. Gbọ́dọ̀ wá bẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ tó jòkó. Fáàtì alábìjòkó. Àdéhùn kan náà lákè. Àdìsí kan náà láàké. Ó tó ní wàásí. Ó tó ní wàásí fún wa. Àdúrà láti ṣe yẹn o. Àdúrà láti ṣe lọ́pọ̀lọpọ̀. Bí ẹni bá rò pé òní gbà ní tí òní gbà o. Ẹni tó bá rò pé àdúrà àwọn ọgbà. Àwọn tó bá mọ̀ pé dókítà bọ́ àmọ́ ti gbà lónìí. Adúlọ́ dáwì. Iye Allahu Akbar Allahu Akbar ta sísá àlékà. Bọ̀lá ìgbà sì ti kọ́. Gbọ́dọ̀ ṣe iyèméjì. Tí ìbá ti ṣe nǹkan abúlé tọrọ Ọlọ́run ṣe nǹkan náà. Èmi gbà kọ́ Ọlọ́run ṣe tèmi. Ẹni bá gbà bẹ́ẹ̀ kó wí tiẹ̀ o. Ọlọ́run ṣe tèmi náà. Àdúrà mi ti gbà lónìí. Àdúrà mi ti gbà. Ọ̀rọ̀ mi ti yanjú. Ọ̀rọ̀ mi ti dá. Ọ̀rọ̀ mi ti dá. Láyé àti lọ́run. Láyé àti lọ́run. Ọlọ́run Muhammad. Allahumma ya sari al-mustaqim. Ya qiyas al-mustaghisi. Ọba tí ń gbani ni wọ́n lọ. Ya mufrija karbil makrubi. Ọba tí ń sọ̀bànújẹ́ dayọ̀ ni wọ́n lọ. makanana. Wa Ayé tá a wà yìí. halana. ولا يخفى عليك شيء من أمرك. Kò sí nǹkan tó pamọ́ fún Ọlọ́run. يا صانع كل مصنوع. Ọba tí ń gbé gbogbo ẹni ń pè é. يا جابر كل مكسور. Ọba tí ń rí gbogbo. يا حاضر كل ملايين. يا شاهد كل نجوى. Ọba tí ń rí gbogbo. يا طبيبا غير بعيد. ومونسا كل همس. يا حي لا يموت. Ọba يا láyé حي لا يموت. Ọba láyé يا ọba tí حي لا يموت. Ọba láyé ni wọ́n lọ. يا حي لا يموت. Ọba láyé ni wọ́n lọ́hùn. يا من ليس كمثله شيء وهو السميع البصير. Ọba tí ò sí tó jọ. اللهم صل وسلم على سيدنا محمد Sẹ̀gẹ́ bó jíṣẹ́ náà. وعلى آله وصحبه Àwọn alẹ́ ànábì. وعلى الأنبياء والمرسلين Àwọn ànábì Ọlọ́run yókù náà. وفرج كربنا Ọlọ́run sọ̀rọ̀ ويسر bàtà أمورنا sọ̀rọ̀ wá dayọ̀. واقض ديوننا Ọlọ́run sọ gbèsè wa. وارفع ظلاتنا Ọlọ́run gba ọgbẹ́ wa وارفع ká. عن سيئاتنا Ọlọ́run pa ìṣe wa rẹ̀. وارفعنا ولا تضعنا Ọlọ́run gbé wa ká. وعزنا ولا تذلنا وارحمنا ولا تعذبنا Ọlọ́run gbàdúrà wa. واستر عيوبنا Ọlọ́run bò wá láti rí. وارضنا وارض عنا Ọlọ́run yóò ní sí wa yá. واجعلنا من عبادك Ọlọ́run الصالحين ká sún àwọn ẹni rí. يا أرحم الراحمين يا رب الفاتحة Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما. ẹ̀yin alásàlátù àtẹ̀yìn mẹ́rin tí a fa Lukman pè wá disappoint ọlọ́run ní disappoint ẹ̀yin náà disagiri rẹ̀ ọlọ́run ní disagiri ẹ̀yin náà tó disobey rẹ̀ ọlọ́run ní disobey ẹ̀yin náà. Àmín. Èyí tẹ́ wá iná inú rẹ̀ dùn inú ara náà dùn nígbà tí a pàdé yìí wọ́n á rí pé ìsìlámù ọ̀tọ́ lọ ní kò sí ní tẹ́lẹ́lẹ́ tẹ́lẹ̀ nǹkan bá nǹkan wọ́n ti fọkọ́tà kọjá àwọn tó fọkọ́tà kọjá làwọn tó ti gba nǹkan mí pọ̀ mẹ́sì mo fẹ́ fún yín sọ̀rọ̀ ní ẹ̀dá kan ọmọ gba nǹkan mí pọ̀ mẹ́sì ẹ̀tọ́rọ ọlọ́run tó wà nábì kí ni ó jẹ́ sí náà ni pé ta ń láyé ń bẹ̀rẹ̀ ìyẹ́dá kan ọ̀dá ọ̀rẹ́ kan ta ń láyé ta ló ní tí ń bẹ́ ń bẹ́ẹ̀ ta ń lè fún ṣeéṣe ta ń lè fún ọmọ ṣeéṣe ẹjẹ́ abẹ́rẹ́ lárúbá pé mọ́ni wà láàkáàlì kò mọ́ni wà wọ́n ṣe kò mọ́ni wà lè mú tí mọ́ni wà lè mọ́ni ọ̀ Allah Allah Allah
الباطن tó bá jẹ́ súfì kọ̀dìríyà tó sì jẹ́ súfì tìjáníyà àbọ̀ jẹ́ ẹlẹ́sìn ìsìláàmù muhammadiyya ìbéèrè tá ń béèrè yìí kò gbọdọ̀ dà gbọdọ̀ yìí. pé máa ń dá lóhùn lẹ́nu àbíkọ́ dá lóhùn lọ́kàn o tí ọba ti dá lóhùn lọ́kàn kí ló ń wá débi jágbá kí ló ń wá débi játí ṣètò ọba ṣèyí ń sọ nílànà ọlọ́run ni. Abátájú dín wọn rẹ̀. Síta bá rìnrìn kúrìn, táà jẹjẹkújẹ, táà sáwó, táà sòsà, táà sẹgbẹ́, sí kò ní dáa fún wa ni, táà rí kádàrá ni. Láfi ń bèèrè ní àsíkiri dájú bèèrè ń sìn ká sí ọba rẹ̀. Tàlẹ́ni tó ń ṣe jíjẹ, ẹni tó ń ṣe mímu, ẹni tó ń fi sọ́sọ̀, ẹni tó ń dàbò bó wá. Mo ní pé ọ̀rọ̀ gba ara yín balẹ̀ tó bá ti di ojoojúmọ́ tó bá jí láàárọ̀ ẹ béèrè ní lọ́wọ́ ara yẹn sì máa dáhùn inú ọlọ́run máa dùn tálẹ́ni tí ó fún mi láàárọ̀ yìí ó sì dára pé ọlọ́run inú wàhálà tí mo kò sí ìtàlẹ́ni tí ó sọ mi ọlọ́run àwọn ọ̀tá tí ń lé mi ìtàlẹ́ni tí ó dáàbò bò mí ọlọ́run máa bí àròkọ máa dáhùn máa bí àròkọ máa dáhùn inú ọlọ́run sì máa dùn pé eléyìí náà tó ń dìbò fún mi tó ń sàgírímẹ́ǹtì pẹ̀lú mi nù. Allah 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 tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ anú Al-Qur'ani láyé máa yẹ ọgbà pé ta ní ń fún yín jẹ ta ló ń ti fún yín mu ẹlẹ́ni tí ń da inú wa yín nísìlẹ̀ alágbọ́nà pé àbíkẹ́ kí ní ìyẹ̀kẹ́ tó lówó ládùúgbò àmọ́ ni ṣàbúrò àmọ́ ni àbọ́nà olóòrò gbàdúrà mọ́ àbá yín ó ní kí á sọ̀rọ̀ lórí àdúrà òtítí àwọn ọkọ̀ lórí ká sọ̀rọ̀ lórí àdúrà náà òun sì dátù máa sọ lórí ẹ̀mọ́ náà láti ṣe òun ọlọ́run fi dá wa lójú pé olùdókòwòláhà wọlé rahmana وذر الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون ولله الأسماء الحسنى فادعوه بابا لك توسما واسرك أو سما قال ما قال لك 99 names of Allah بمبه إذا تو أمي تو أتوكو سبكابا يقول هو كان ما سروني تو أباتي جوكو نبغى تموي ó sì bá wọn náà wí ètò ti ṣe ra ẹ̀ wọ́n fi yókù lọ́wọ́ ọmọ bọ́ sí lọ. bẹ́ẹ̀ bá ti gbá kankan múnú ọkọ̀ ọlọ́run ẹ má tọ́jú bọ lékílékí nǹkan kí nǹkan lẹ́ẹ̀bà ń bẹ̀ àwọn àfáà kan ti dàrú kátó wá sọ pé bàbá lọ́wọ́ bàbá olóòsà èmi dé bá bá lọ ọ̀dọ̀ àfáà tẹ̀lé pé kò jìnnà sọ́lọ́ òun ni irú ọ̀nà làfáà yìí náà báà bá àkàbá ti sọ pé èwo máa fẹ́ ká lò fún ọ dúdú náà bí funfun torí gbogbo ẹ̀ náà ni tó bá kúrò lẹ́pẹ́ wọ́n ti dé dọ̀mọ́ o yóò mọ ọ̀rọ̀ náà sàmú kí ni ń jẹ́ dúdú kí ni ń jẹ́ funfun wájú ọlọ́run wọ́n lè wọ ọlọ́run funfun ní àbí dúdú tọ́lọ́run dúdú ni yóò mọ ọ̀rọ̀ ọlọ́run yóò mọ ọ̀nà fánù àtọ̀pẹ̀lẹ̀ ó kó ní ìsìlámù pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù ó rọ̀ ọ́ mẹ́rin ó rí owó délé búbá wọlọ́n ó sì lè gbé irú ayé àtìtọ̀ ọ̀run náà ọlọ́run ní ẹ pè mí. ولله الأسماء الحسنى فادعوه بها. نعم.
èmi ni ẹ máa pè وذروا ẹ máa sàṣàlá tí wọn lọ wọn bá lé lónìí bọ̀ wá dẹ̀ ó ti lè bẹ́ẹ̀ kọjá báwọn ẹni àná àwọn tó bá lè fún owó ìfẹ́ sànù wọn ni. náà وذروا الذين يلحدون في أسمائه àwọn tí mú nǹkan mí pọ̀ mọ́ lọ́wọ́ pa wọ́n tí tó ní kò ní yá ẹ̀ lọ́ba jòkó sí àwọn afáyọ́ pẹ́ ìwọ ìlú ní àpò òun ló sì kọ àpé àpò kí ni kọ́ lójújọ ọlọ́run bá tó dá ọ lọ ọ̀kájú náà yá rẹ̀ ni prógámù oṣù mẹ́sàn-án tó lò ń bẹ̀ ó díjọ́ àbókójọ́ ìwọ́talẹ́jọ́ séńjọ́ náà prógámù tó lọ́n ṣe fún ọtọ́ kọ́kọ́ rákòókò tó nà ó kó tó wá fẹnu sọ̀rọ̀ kó tó dìde táǹbọ̀ séńjọ́ náà ẹnu wa tó dẹnu ogún ọdún àbọ̀mọ ogún ọdún ó lé dídí ẹ̀tọ́ kàwé díẹ̀ tó kéle rí rẹ wá pé wá sósì sódì ọ̀ àkọlọ̀ ní tí ò sínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ àmọ́ ní tipátipá olú ẹ̀yà wèrè ní àbọ̀fún ọ̀yà wèrè ní ẹ̀rí báyìí. سيجزون ما كانوا يعملون ẹ̀takùtà lọ́rùn bá a bá takùtà lọ́rùn tá a bá wọn kókó máa dín ní wọ́n sọ̀rọ̀ òbí kẹfẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó láwọn afáàgàn míì táárò àwọn míì ní o ó ti dàkúdà wọn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni wọ́n ní kẹfẹ́ ní ọ̀pọ̀ ju mọ̀mí lọ ẹni ibi ní ọ̀pọ̀ ju ẹni rẹ lọ bóyá àṣẹ ní dẹni bí. àfi ká gbowó àgbọ̀ ká sì ta kú sí àfi ká gbọ́ lọ́rùn gbọ́ ká sì ta kú sí ọ àfi ká gbowó àgbọ̀ ká sì ta kú sí tabawo tògùn ayé ẹsẹ̀ mú mi ní ọyẹ o tabawo tó ayé ọkàn mú mi ní omi o àfi ká gbowó àgbọ̀ ká sì ta kú sí. àfi ká gbowó àgbọ̀ ká sì ta kú sí. àfi ká gbowó àgbọ̀ ká sì ta kú sí. tabawo tògùn ayé ẹsẹ̀ mú mi ní ọyẹ. tabawo tògùn ayé ọkàn mú mi ní ọyẹ. àfi ká gbowó àgbọ̀ ká sì ta kú sí. àbátakùtì ọ̀nà ó gbé akóònù sáàmù o alákànbẹ̀rẹ̀ náà alápámbọ̀ ọ̀kànbẹ̀rẹ̀ náà yẹ̀rẹ́gì ọ̀kànbẹ̀rẹ̀ kìnnìkan ọ̀kànbẹ̀rẹ̀ kìnnìkan tẹ́ bá ti bá ẹjọ́ náà ní ó dùn níṣẹ́ ń dún lóòótọ́ torí sì ti wà ní ìdánijọ́ dáhùn tí wàá tòsí òun sì ń wájọ kún ìjọ ọ̀fà tẹ̀sùbà yóò falẹ̀ díẹ̀ ọ̀kànkọ́ yóò falẹ̀ díẹ̀ àmọ́ tó bá dáhùn tán yóò lọ kan kò ní pin mọ́. àdúrà tẹ̀ ń ṣe yìí ẹ má jẹ́ wọ́n gbé ikú mẹ́ àsàlátù yìí dáa báwọn baba ńlá wa lè ti ṣe é mú ló fi dáa máa ẹ nígbà táwọn yẹn láwọn ṣe sùúrù mọ́ ẹni tó gbọ́ dídàkudà ká lè rìn lọ yín níṣẹ́ tí ọmọ yẹn kí ló wù níṣẹ́ kiri yòó ní bá délé táǹkùrọ̀ ni wọ́n bá ń ta àwọn ni wọ́n ti gbé ní ìlọ nílọrin. bàbá wa mú kàkà gbé tọ́lọ́run ká bẹ lọ́run asàlátù ọmọ lọ dédé ẹmẹ́ta àwọn tó ní ẹmẹ́ta sàlátù wọn bẹ́ kẹ́rì búba yẹn o tọ́lá àlásà sàlátù kiri ká máa ṣe eré ni wọ́n ń gé ẹsẹ̀ yìí bí ọba tó wá bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́ ọlọ́mọ kó máa yà bá òbí kún rọ́bì láwùlá tó àwòkọ ọkàlì kàfàtò. ọba yakunu nizama kul ma yaba'u bikum rabbi lawla du'a'ukum. ọlọ́run níbi ìbá ṣe pé ń sàṣàlátù ni ẹ̀ ń lọ sàlátù jojúmọ́ ẹ̀ ń lọ wúrìdì Kọ̀dìríyà Tìjàníyà ẹ̀ ń képe ẹ̀ ń kígbe Allah 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 àwọn àni àmọ́ ṣe mọ́ ẹni bọ́lá ti ní síkírù jìmáyì tọ́ ẹ̀ ní síkírù jìmáyì àmọ́ ẹ̀ ní síkírù bẹ́rìbẹ́rì ẹ̀ rí nǹkan ṣe sí bẹ́rìbẹ́rì bẹ́rùbẹ́rù ẹ̀ wá ń tún gbọ́ àwọn tí ń ṣe síkírù jìmáyì ọlọ́run níbi ìbá ṣe yìí tẹ̀ ń ṣe ni àbá ti pàrọ̀ rẹ̀ ẹ̀ rí àwọn tó lọ parọ́ nílùú kan tó ń pè ní tsunami ń jọ́sí tí odò ń gbó wọn bẹ́ẹ̀ rí fídíò rẹ̀ wò ẹ̀sẹ̀ yìí náà làwọn náà ṣẹjọ́ náà lọ́wọ́ ládùúgbò àwòkùn tí ẹ bá ń ṣe ìjọ wí mọ́sálásí àti záwíà àdéta wí mọ́lídìí báyìí ẹ̀rọ bàtà dá aláàtúbọ̀gbọ̀ rẹ̀ níṣẹ́ kí wọ́n tún ní amáṣe yìí mọ́ tọ́lọ̀ ló ní kó rùn gbọ́ ni àbánàbì lórí ọ̀tọ́ lọ́rùn àbí kò bá yín mú lé fún pápádé kan sọ àbùtúmọ̀ yìí yóò dáa. ọba yakunu nizama. aburú ti ń bẹ lára
bá kó ọ̀rọ̀ ní kúrò lára rẹ̀ tí ọba fi ọlọ́run torí ẹni tó fẹ́ ṣe kàgbọ́ òsùn ẹ̀gbọ́n yẹn yá ẹni tó fẹ́ ṣe kàgbọ́ òsùn òun náà dákẹ́ ìsáìsùn ìwọ́n tó wá fẹ́ kọ́ dáa fún ọ̀rọ̀ ẹ̀nàrà lè ní kò séwu káyílà tó kálà sáà tó lọ nà ọ̀run lẹ̀ ẹni tó fẹ́ ṣe kà náà ti káyílà ọ̀kálà sáà ní ọdún kéyà sí tí wò ké ọwọ́ ni ẹni tí ibi tó ń lọ ọlọ́run má jẹ́ wọn ó jí ó sì bọ́ lọ́nkọ́ lọ́run má jẹ́ wọn ó jí ìwọ́n wá sùn kalẹ̀ ní kò séwu kò sí wàhálà nọ́ọ̀sì fìtínà gangan bẹnu ayé ẹlẹ́kùn kò sásìkò tó nǹkan àdìsá náà Muhammad sallallahu alaihi wasallam ó ní akhafallahu thalathan fi thalathin. akhafallahu thalathan fi thalathin. ọlọ́run ní ó fi nǹkan mẹ́ta pamọ́ sínú nǹkan mẹ́ta. ridau fi ta'atihi. ọlọ́run fi ìyọ́nú rẹ̀ pamọ́ síbi ká máa tẹ̀lé tiẹ̀ tó ń bá ti ń wá ìyọ́nú ọlọ́run ó sátẹ̀lé dọ́lọ́. fala takiyanna min at-ta'ati shay'an. má fojú di dáadáa kan ṣíṣe nígbà eléyìí kí ni má fojú di ìlógbèmí náà wáyé wọ́n sọ mi tá a ti kó o ṣe náà pítọ̀ báyìí pé ká jòkó wọn àti kéèyàn lọ gbáà á pè ń bo ni wọ́n ní àwọn orí ń bẹ́ ń jòkó àwọn orí ń bẹ́ ń jòkó tá a là ń lọ dá lóhùn ṣé gómìnà ń bẹ́ ń bẹ́ ṣé ọgbọ̀n aládàmú ń bẹ́ ń bẹ́ tàtú ẹ̀ bá ti sí wọn ń bẹ́ àti ìlọ́wọ́ àṣì torí bàtí bá ló bá náà àti gómìnà bá jòkó kó ká tó bá yọnu ọlọ́run pàdé wọn àbí jẹ́ méjì pẹ́lú ló pe abẹ́ wá sí lórí wá sí á lọ tọ́lá àmọ́ bóyá bẹ̀ láti sórí eré tá a náà ń gbé káàkiri. wàsúkúdà ó. orí ẹ̀ tá a bá ti pè é ń bèkẹ́ ẹ̀yẹ lásán láti ẹ̀yìn gbogbo sàmárì àdínì pé ẹ wá ẹ lọ bẹ̀ wọ́n àbí tí wọ́n bá pè yín ẹ lọ tó bá lọ́rùn lẹ́ wá kiri. ẹ má fojú kọ ọmọ náà sì sẹ́rẹ̀ kan ẹ ṣe gbogbo sẹ́rẹ̀ pọ̀. wàsúkúdà ó fi máa fi àti yìí. ìbínú ọlọ́run sì ń bẹ́ ń bí ká máa ṣe lóhùn. فلا تكن من المعصية شيئا. ẹ má fojú di ẹ̀ṣẹ̀ kan sẹ́rí kankan yẹn pípa wàláì kí n fura kó tó pa kí n máa pa kankan yẹn ṣe ní báyìí kankan yẹn tó pa òun náà ní prógámù ìyàwó tó fẹ́ ṣe fún náà omi náà lóyún tó náà fẹ́ bímọ bí wọn náà ti fẹ́ bímọ tó sì tẹ̀lé ìkànnì pa kèétí ìta kò sọ fẹ́ lọ rẹ̀ jẹ́jẹ́ ní jẹ́ kankan yẹn lọ ọ̀dà for example wọ́n sì máa ń Ghazali ọdún aláwọ̀ tó aláàrẹ̀ kọ̀wé ni kọtíra ni àfáàgbà mùsùlùmí tí wọ́n ń sì ní ìjọ kan ní kọtíra ayé táwọn bàbá máa tó tàdá pẹ̀lú kálámù ní kìí sí báyìí báyìí ọwọ́ mú kálámù fi bọ tàdá kí wọ́n ń kọtíra lọ nígbà tó tún mú kálámù fi bọ tàdá ìsinsìn kan wá bà lé kálámù rẹ̀ kí wọ́n mọ tàdá ṣé wọ́n gbé kálámù lọ́wọ́ báyìí nísìn nǹkan àwọn tí wọ́n ń kọ̀ nǹkan eré wọn ń gbóná gbà náà wọ́n tètè kọ́ ni ní wọ́n rò pé nfẹ́ lé ìsinsìn yìí ń gbádùn tàdá yìí ìsinsìn yìí ń gbádùn tàdá yìí ń mu tàdá yìí ń mú bàbá dáwọ́dó ó fi mu tàdá àwọn tán ìsinsìn fòlò bàbá tó wá tó tàdá míì wọ́n á fi hàn jù àti nǹkan ti ṣe látàkìrẹ́ nàmínà tó àti ṣẹ́yà ẹ mọ́ fojú kọmọnáìsì rẹ̀ kan nípa ìní ṣe gbélé yóò kéré ilé ìkéré ẹ sì mọ́ fojú di ẹ̀ṣẹ̀ kan. ilé ìrọ̀wọ́n àbẹ̀rẹ̀ kò sí ìjọ lè bẹ̀rẹ̀ náà. nígbà tí bàbá wa sùn ọwọ́ lálà pé àlùkìyámà dé wọ́n gbé àwọn dìde ọlọ́run wa tó musa ìjà náà òun sàwọn gbádùn fẹ̀lẹ̀ nínú ìjà náà. àwọn màláíkà wa dé wọ́n wá bẹ̀rù wọ̀ láti jẹ́ náà sẹ́yìn bá ẹ̀yìn alásàlátù tẹ́ bá gbọ́dọ̀ wọn sọ ẹ̀sà sàlátù bá níbi kìíní. ẹ̀yìn bọ̀dá wa sẹ́yìn gbọ́ ẹ̀sà sàlátù bá níbi kìíní. gbogbo alága pa ẹ̀sà sàlátù bá níbi. àwọn alága wa bí pé yá Abdullahi al-Ghazali ya hujjat al-Islam bima nilta hadha al-maqam. Irú àlìjẹ́nà fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó ń gbádùn yìí iṣẹ́ wo ló ṣe tó fi rí i. wọ́n Ghazali wá ní òun tó wọn mọ̀ tí ọlọ́run gbà ń bẹ̀ àmọ́ bóyá ìrun tí ń kí àwọn màláíkà ní èyí ń kọ́ bóyá àwẹ̀ ni màláíkà lóòótọ́ lọ́n gbà rà má wẹ̀ kọ́ bóyá iṣẹ́ jihadu tá à ń kọ́ ọmọ kí n tà ń ṣe ọ́sàkà gbogbo ọ̀pọ̀ wọ́n ló ń kọ́
tó wọn ọmọ ó nígbà tó wà pọ̀tọ̀ ọmọ tó ṣe rẹ̀ ọmọ níjọ́ kan dábàá ọlọ́run tí í ṣe ṣinṣin ọlọ́run fẹ́ fi pa á tàdá àkọlọ́ ń jẹ èṣinṣin kò rí nǹkan jẹ mọ́ ni níbi tó ń fọ òkì tí wọ́n jẹ́ ọ̀jẹ̀ kí wọ́n á balẹ̀ kálámù rẹ tó ń fi hàn tú títà dáa wà bẹ́ẹ̀ ni wọ́n á mú ṣèkútà dáa máa dùn lẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n á mú ipe kébi má bàa pa wọn mọ́ ìwé Ìmáàmù Gàzálì wá rí ọ̀wá lé o fi ẹ̀dá mi lé ọba mi tọ́jú ẹ̀ o lé ẹnu tó ṣe ní ọ̀nà tó dùn mọ́ lọ́wọ́ ló fi fún alẹ́ ìjánná tó wọ̀ yìí ọlọ́lọ́mọ yẹn kankan tó ti tẹ̀ mọ́lẹ̀ tí ó sẹ̀ ọ́ kankan yẹn lásọ yìí o èèrà lásọ yìí sísẹ lásọ yìí o ọmọ ya ìdádó ṣe fún ara lé ìyáálé rẹ ìyàwó rẹ àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ bí ilé yín dàrú délé ní wọlé dàrú àwọn lè mọ mọ́sáàsì ọ̀lọ́sáàsì ọ̀lọ́gbà ẹ má jẹ́ àfojú di ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ má jẹ́ àfojú di ẹ̀ṣẹ̀ kan bí a bá ti ń pè é báyìí ni ẹ má dàgẹ̀rẹ̀ rẹ má dàgẹ̀rẹ̀ rẹ wọ̀ pé iná làbá wá sí láyé òtítọ́. àwọn wòlíì ọlọ́run dá ọ pamọ́ ni ó lè jẹ́ àrò tá à ń gbá àwọn àfa kan dé wòlíì ni wọ́n tẹ̀ ń fọ àyè ọlọ́run tó ń bọ̀ ó lè jẹ́ ni tá à fojú kọmínáìsì láàrin wa ní tá à ní kàkún lọ́wọ́ àwọn òrò mọ́ alámi tá a dòkó yìí. fọlá táàkì ànàmínà lè ka kí àhádá. ayé máa ń yẹ̀yẹ́ yẹn wọ́n bá ti ga tó bẹ́ẹ̀ ni ó sọ ààrẹ kalẹ̀ níbi kéwú níbi ìwé níbi owó níbi ọlá níbi òṣèlú kí ló jẹ́jẹ́ nìkan jẹ́ rí látara bẹ́ẹ̀ àfa àtẹ̀ntẹ̀lé yìí ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ni ẹ̀rọ ìpètò ń dára wa ní bá dìde ń sèké wa túká láà ọlọ́run ní bọ́lá ìmí náà wá dọ́lọ́ lóun lára rẹ̀ ni lọ́ba ní ẹ̀mú rẹ̀ fún ọ lọ́ba ní ẹgbẹ́ ṣèkínní kan sí nítorí tọ́lọ́ màláìka yìí afọ́tò yín ẹ̀ padà rí njọ́ àlùkìyámà ó pè é fọlọ́ ó pè é fọlọ́bì ni gbogbo bí àyè tẹ́ bá ti pè yín náà ní ẹ máa dáhùn àbá àtẹ́bá sì lọ ọbẹ̀ tẹ́ bá dé ṣàdúrà fún yín ẹ fún ní nǹkan ẹ mọ́kàn kú ó bàbá gbogbo ohun tí wọ́n gbà lọ́wọ́ mi kọ́ra àwọn òfin kankan fún mi bàbá àǹdẹ́sẹ̀ láti ní mo sin ẹ̀rọ àdí àwọn ọmọ ni àwọn ọ̀rẹ́ méjì wà wọn lọ níbi káwọn máa fojú kọmanáìsì nǹkan ní o àdúrà sì máa gbà wọn làwọn ò rí ṣe ní mo ṣe àwọn tọrọ sójú wa ni wọn sọ fún wa wọn lọ́nà dí ilẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́kùn bàbá ẹ ṣe nǹkan fún wa bàbá ní ẹmú nǹkan báyìí wọ́n ṣe fún bàbá. ọ̀nà bàbá pọ̀ bàbá ti gbàgbé bàbá yẹn padà wá lókun àbíjọ márùn-ún bàbá ń dẹ́sọ̀ láti. bọ́lá wọn fi làwọn bàbá méjèèjì bá lọ ọ̀dọ̀ bàbá ń jọ tí wọ́n dá. bàbá wa bẹ̀rù kò tẹ̀ bàbá yóò tẹ̀rọ̀ fún wọn ti wá ìyẹn pọ̀ ọ́. ó ti ń mọlẹ̀ tí wọ́n ná bàbá yìí náà lè ní àwa lónìí kí mo ní àwa sí. àwọn mi kọ́ alágídí yóò jì báyìí lẹ́mọ̀ wọn náà bí ẹ̀dẹ̀mọ̀ bàbá ìkẹ́ àlẹ́sàn owó dẹ̀ ní àṣekínní bàbá yìí náà lẹ́lẹ́ ṣiṣẹ́ fún wa kí lẹ́ni ń ṣe yín afẹ́rí ṣe náà ni ọ̀dà ẹ̀ lọ́jọ́ kó ń bọ̀ ọmọ olówó bẹ́ẹ̀ àwọn wa rò pé wọ́n mú tíra kan bọ̀ nǹkan owó tíra méjì kí ẹ má máa bójú di nǹkan àdúrà lágbára o lẹ́yìn náà àdúrà sẹ́rẹ̀ tí ń ṣàdúrà kọ́ ni ó ṣe ẹran sẹ́ni ọlọ́run tẹ ẹran sí ni ó ṣe é ẹnu kẹ́yìn gba ọ̀run gbọ́ kẹ́ ẹ sì fọkànbalẹ̀ pé àdúrà mi ti gbà kẹ́ ẹ fọ tẹ̀lé mọ́jẹ̀mú ẹnu pọ́blẹ́mù yìí nù wọ́n àbá àbá máa ń lọ sùn sódà ti bọ́ oyin jẹun ní ó sì gbádùn rẹ̀ ẹ̀fìn yóò kúrò fọlọ́ bọ́lọ̀ fẹ́ náà ni tí o bá ní ẹ̀pẹ́ àwọn méjì wa wọ́n á gbé tìrà fún wọn bóyá sì jẹ làwọn ń retí bóyá àgbéfò ni wọ́n ń retí bóyá tí wọ́n wẹ̀ ni bóyá àjẹfẹ́ òkúta wọn kìíní sínú náà ni wọ́n gbé tìrà fún wọn yẹ àwọn méjì wọn mọ̀ tí wọ́n gbà a ní nǹkan dà ń lẹ́sùn kankan lẹ̀ tìrà kéékèèké rẹ̀ ẹja máa lọ iye méjì wọn bá kú ẹ̀ka dúró díẹ̀ yóò sì tẹ ẹgbẹ̀rún ọdún àwọn àǹdásá láti nígbà wọn dé kọ́nà kọ̀rọ̀kọ́ndù kan èyí tó láyà ń bá ní ọ̀rẹ́ mi yẹ mi fún bàbá yìí ṣe yìí nítorí àwọn ọ̀rọ̀ àwọn àfáà yẹn ṣe wọ́n ló ní àwà o kí ni wọ́n gbé lé alẹ́ òkèjì náà lémi náà ń wò ó sẹ́lẹ̀ ìwà lè bi àbùkátà wa èmi ò tu ọ
wọ́n tọ̀ wọ́n mẹ́jà tu ẹlẹ́wọ̀n tu mẹ́jà tu wọ́n kí wọ́n rí gbẹ́dẹ́gbẹ́ wọ́n tu wọ́n bá bẹ̀rẹ̀ sí tu tiẹ̀ ẹgbẹ́ náà tóbi. Allahu akbar Allahu akbar. Nígbà tí ó tún tí ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wò ó ń tú kalẹ̀ báyìí ilé kan bíi tata funfun kékeré kan fò jáde ló bá fò jáde ńbẹ̀ ní máa ń tóbi sí ní máa ń tóbi sí ní máa bá di ẹyẹ fún bí ẹyẹ ní funfun ló bá fò lọ sánmà àwọn méjì tó wá wò á ebe kíni kan ní fò lọ kíni kan ní wò wọ́n á sọ fún ẹ̀rẹ̀ kejì pé tútì ẹ̀ lọ́wọ́ ní ojú ẹ̀ èmi ojú o ó tún jẹ́ ọ̀rọ̀ ọ̀tún tọ́ ọ̀yá wá sí mi ló bá bẹ̀ sí sunkún wá sí mi ló bá fà wọ́n á padà sọ́dọ̀ bàbá ń dá sàláàtì wọ́n á bá bàbá ń lé sàláàtì wọ́n tẹ̀ sí lé mi. wọ́n ti bá bẹ̀rẹ̀ àti alálẹ̀ mọ́ ṣe bàbá lẹ́mọ̀ kó tá a rò ìrọ̀lẹ́kùn jẹ́ ẹgbẹ́ ti kú ní ọba ẹgbẹ́kùn bá bẹ̀rẹ̀ sí sunkún kí ló sọ ọ̀nà ní ẹ̀kìní kàtà ìgbélé wa lórílẹ̀ kan ẹ̀nà wá kí ló ṣe kò sí ọba ní àwọn ẹ̀dàkùn àwọn oníkóró àwọn tú ní ìgbà tó wọ́n á tú kí ló mú ọ tú òun rò pé adúntà wí fún ìgbà nígbà tó wá tú kí ló ṣẹlẹ̀ ó ní kìíní kan fò jáde ń bẹ̀ bí ẹyẹ funfun àbáwá lásìkò rẹ̀ lọ́lọ́ bí o ti lu ayé tí ẹ̀rọ dàn àdá tó mọ̀ bá kì í. Wọ́n tún jẹ́ ẹni ẹlẹ́ni àánàkùn lẹ́tọ̀ wọ́n máa lọ jẹ́ máa lọ. Ọ̀sá tún sí mọ́ sọ̀rọ̀ àti. Wọ́n kẹsẹ̀ lé mi, wọ́n sì kọ́ lẹ́yìn àti. Alálẹ̀ mọ́ ṣètò balẹ̀ mọ́ kọ́ta rẹ̀. Kẹ̀yẹ́rẹ́ bàrí àti. Ẹ̀yin alásàlá tún àmì ibi tọ́lọ̀ ń da yín mọ́ nì. Ẹ gbà fáfáà àtòkùnrin yìí wọ́n ló kọ́ tó ń sọ yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ yí padà tó bí inna lil asma'i fil musammayati athara ó kọ́ sọmọ nínú ọrọ̀ ọmọ àwọn ìwọlé kí wọ́n gbé alọ́rọ̀mọ́ tó gbé wá ní àfà ńlá wọ́n fi kọ́ sí bàbá àfà ńlá bá kàlámbì ilé àfà wa ní Samsudeen lọ́nà fàwọ́ wọ́n wá ní ọmọ bọ̀hábẹ̀ díẹ̀díẹ̀ ọ̀rọ̀ ní tó lọ́wọ́ wọ́n pẹ̀ ọkùnrin kan ní sóorí yìí wọ́n wá ń dìbò nígbà àwọn Akíntọ́lá Ògbómọ̀ṣọ́ nígbà kọ́nọ́bákọ́nọ́wà òun wá ń dùpò kan Akíntọ́lá wá jẹ́ pósìtì tí wọ́n tọ́wọ́ ọ̀dọ̀ Awólọ́wọ̀ l'Akíntọ́lá wà tẹ́lẹ̀ wọ́n wá kọ́ọ̀sì sọ́dọ̀ bàbá Balewa ó dà àwọn Sàdáúrí òun wá bẹ̀rẹ̀ sí sẹ́nà kíkù wọn nígbà tó ń ṣe kàmpéè wọ́n wá ní ẹ̀mọ́ gbọ̀ǹkan kéèyàn wọn máa pè é sọ́rọ́ lè sẹ́bí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń bá wọn bí ọ̀ṣọ́ oróyè wọn sọ wọ́n ní sọ orí ni wọn kó tó yè ó lè débẹ̀ láíláí ó ti rí iná nù nù wọ́n pa ọkùnrin kan kò sì débẹ̀ lọ́tọ̀ wọ́n pa ọkùnrin kan ní ọ̀tẹ́ dọ́lá lẹ́kọ̀ọ́ ẹ máa sọ ọkọ̀ dábàá pọ̀ ọmọ yẹn o ọ̀tẹ́ dọ́lá pẹ̀lú Sàrùmí àti Àgbálájọ bí ní ń jà sí gọ́ọ̀fù Èkó jẹ́ẹ́jẹ́ ọ̀tẹ́ dọ́lá lójòkó nínú àwọn òjúlẹ̀ fúnra wọn nínú ẹgbẹ́ làwọn èèyàn bá ní wọn nígbà tẹ́lẹ̀ nígbà fúnra yìí ìwọ Ọ̀tẹ́dọ́lá agbẹ́gọ́fìnì kò fọ́ jẹ́ẹ́jẹ́ rẹ̀ lójòkó ọ̀tẹ̀ táwọn tọ̀rún ṣe lọ́dọ̀ wọn fún orúkọ ọlọ́wọ́ máa jẹ́ wíyà ọjọ́ lọ́wọ́ nọ́mínú àbí منظمة نور الله لكوام المسلمين في نيجيريا ẹwà sọ̀tẹ̀ àwọn ajẹ́ Numan ẹ̀yìn dà ọjọ́ Numan náà ni àwọn òkú èèyàn ńlá náà lágbára níjẹ́bẹ̀ Numan bin Mandar ọ̀dà púpọ̀ ó sì jẹ́ sí pé ìmọ́lẹ̀ Ọlọ́run èyí ń dà kí lè ń jẹ́ tẹ́lẹ̀
Janko àwọn náà gbọ́ ọ̀dà ọlọ́run ò jẹ́ jákọ́ láti bẹ̀rù ẹgbẹ́ náà tó fi Janko iṣẹ́ kí ní ajé wọn ilé ìta ní abáyọ̀ táyù Mohan ẹgbẹ́ gbogbo jáde láti súnú gbogbo ìhá o abá mẹ́bí ọ̀gbẹ́ni gbogbo ìhá abá àtàgbò ọmọ bá sọ súnú tó bá lọ tán ọ̀lẹ́yìn mọ́ ìyàn ọkọ̀ bá sọ ẹgbẹ́jà sí báwọn akàtọ̀ ọlọ́run jẹ́ ọgbọ̀n kọ̀ rẹ̀ ọlọ́run sọlẹ̀ sọlẹ̀ ọlọ́run sayyidina Muhammad ọlọ́run sayyidina Muhammad àti gbogbo àwọn àtàwọn alẹ́ rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ وارحم سيدنا محمد ọlọ́run bá kí ànábì wa سيدنا àti gbogbo alẹ́ ànábì wa Muhammad وآله àti gbogbo وبارك على سيدنا محمد ọlọ́run bá sàlùbáríkà àti gbogbo alẹ́ ànábì àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ kí ẹ bá ń ṣe ورحمت wọ́n sì ṣe kẹ́ وباركت kí wọ́n sàlùbáríkà على سيدنا fún إبراهيم ànábì wa Ibrahim وعلى آل سيدنا àti gbogbo إبراهيم alẹ́ sẹ́yìn ànábì wa Ibrahim آمين ní àní gbogbo ayé حميد wọ́n مجيد ọlọ́ba táwọn ọdún fún ọdún ولك نومان يلا البركة آمين اللهم أصحاب الكهف آمين اللهم أصحاب الجنة تسلم اللهم أصحاب اليمين آمين اللهم أصحاب بدر